ó tún ti ṣẹlẹ̀ o àṣírí Tafa Sego ti tú pátápátá ọmọ ẹgbẹ́ Nurtw ti tú àṣírí bí Tafa Sego ó ṣe ń fi owó ra àwọn ọmọ ẹ̀yìn MC Oluomo lẹ́yọ kọ̀ọ̀kan eléyìí mà tún gbẹnu tán ó mà lágbára ṣé lórí ọ̀rọ̀ ipò state chairman yìí náà this is very serious o ẹ̀yin èèyàn ẹ jẹ́ àgbọ̀n tí arákùnrin yìí sọ nínú fídíò yìí nípa bí wọ́n ṣe gbìyànjú báwọn Sego Nation wọ́n ṣe gbìyànjú láti rà á pẹ̀lú owó kó bàa lè dalẹ̀ MC Oluomo. Good afternoon, good evening, everywhere in the whole world. I'm using this opportunity to say something about my life. So, ẹ̀yin ọmọ ìyá mi, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé àti ní àgbàlagbà. Orúkọ mi ni Alhaji Saheed Arise Ajagbe. Mo wá ní ọmọ Ìbàdàn ni mí kí n tó wá sí Èkó. Èkó tí mo dẹ̀ wá sọ́dọ̀ Alhaji Wasiu Ayinde kò sí nípasẹ̀ anybody lẹ́yìn Ọlọ́run ìpasẹ̀ Alhaji Wasiu Ayinde K1 Marshal. So lórí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan tó wá ń ṣẹlẹ̀ tán sọ pé Oluomo Àbújá rẹ̀ kíní kan ó ti fèkó lẹ̀ kò sí lẹ́kọ̀ọ́ mọ́ even náà Àbújá rẹ̀ gan kò ṣúọ̀ kíní kan wọ́n sáà ń ṣe gbá àwọn Sego tí wọ́n náà wọ́n wá ń bẹ̀rẹ̀ sí ra pléyà àtàwọn tí àwọn fẹ́ lọ gbáṣẹ́ àwọn padà ní àwọn fẹ́ lọ ṣe kíní kan ní wọ́n sáà ń ra pléyà lóríṣiríṣi. wọ́n rò pé kíní ìdẹ̀ sí Abacha àwọn dẹ̀ ń pẹ́ nìkan ní Abacha ó ní personal assistant international PA ní a máa ń pe man yẹn nígbà tó wà pẹ̀lú Oluomo later suddenly ọkàn fún Oluomo lẹ́kàn lọ́mí ohun kò Oluomo ṣe mọ́ kí ló ṣẹlẹ̀ èmi àti máa bẹ́ẹ̀ close so bó ṣe wá lọ tán everybody wọ́n fura sí pé Àríṣe ó close mọ́ orun Abacha yìí nǹkan kan ìgbà kan àwo kan so later ọ̀rọ̀ yẹn dáadáa Oluomo ní pé ẹ̀fà Àríṣe lẹ̀ so ọ̀rọ̀ yẹn dáadáa kò wọ́n pẹ́ mo kàn rí message Abacha lórí Facebook kí ló ṣẹlẹ̀ mo kàn pé ok hello nǹkan kan ìgbà kan Àríṣe mo ní Abacha kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan kí ni mo ṣe mú Sego tí ẹ fi stop owó mi irọ́ o Sego náà ò lè fún olóhùn mọ́mọ́ stop owó ẹni olóhùn ò lè fún ẹ lówó kankan láyé torí pé òun ò lè fọ́ta ẹni òun ò lè fọ́ta òun ní oúnjẹ mo ní Abacha ṣé ọ̀tá Sego lèmi ni ṣé torí pé tí Sego ọmọ sí Oluomo ni Sego ṣé nígbà tó ti wá dà báyẹn lórí wá di pé èmi tí wọ́n náà wá ti wá dọ̀tá wọn ni pé Àríṣe kọ́ àlè sọ̀rọ̀ bí láwọn yìí yọjú sínú ilé gbàtẹ́ pé o sì mọ ilé mi mo sì délé ọ̀dọ̀ Abacha ẹ̀lẹ́ ẹkùjọ́ mẹ́ta kankan Abacha ní bó wá ní Sego ó máa kí ẹ fún yín Sego máa kí ẹ fún yín gan kò sí tí ẹ bá fẹ́ ti kún fún gan ó lè máa gbalé fún yín ó lè máa fún yín lówó ó lè máa ṣe lọ́la sí yín mo ní ṣe bẹ́ẹ̀ ni so Abacha ṣe kí n tẹ̀lé ń ṣe so dẹ̀ ṣú ọ̀ṣà èmi ò lè fún Oluomo ńlẹ̀ o torí Oluomo tẹ̀lé ń wò yẹn àkàndẹ́ ẹ̀dá ni o abetilu kára bí ajere ni o wọ́n jẹ́ pé ogun tá a fi ń sọ iná tá a bá máa fi dalẹ̀ Oluomo ó ti lọ gbọ́ o kíní kan kíní ẹrù dáadáa ẹjá orí kíní dáadáa o mi ò ọkàn tèmi ò bá lẹ àní ẹ máa ń wọrí ẹ̀yin máa ń bọ̀ ẹ̀rí pé ẹ máa gbádùn ẹ máa ṣe kíní kẹ́ ẹ máa gbádùn wọ́n rò pé ok torí tí n bá sọ pé mo accept mo gbà lóòótọ́ ó ṣe ṣe kí mi mọ́ tó lè ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ tèmi wà mo wá rò pé èmi náà wá jókòó mo wá rò pé Alhaji Wasiu Ayinde ló mọ̀ mi wá bá Oluomo pé bá mi ran ọkùnrin yìí lọ́wọ́ ọmọ mi dáadáa ni láì dẹ̀gbà yọ̀ǹda lọ́dọ̀ Alhaji Wasiu Ayinde pé mo fẹ́ f'Oluomo sílẹ̀ pé mo fẹ́ lọ sọ́dọ̀ Sego tí n bá lọ bẹ̀ gbogbo ayé ni gbogbo ẹ̀dá tó wà nílé ayé tí wọ́n bá gbọ́rù nǹkan báyìí pé mo ṣe orú nǹkan báyìí gẹ́gẹ́ bí mo ṣe ní pẹ̀lú gbogbo kálíbà tèmi náà ní Ìbàdàn tí gbogbo ayé ló mọ̀ mí kò síbi tí wọ́n ti mọ̀ mí ní Ìbàdàn kan wá gbọ́ pé mo ṣe orú nǹkan báyìí fún Oluomo dẹ̀ ní táyé ń fẹ́ ni kò síbi tó Oluomo dé tí wọ́n fẹ́ràn rẹ̀ gbogbo bí àwọn nìkan ṣe máa ń rìn Ìbàdàn gbogbo àwọn èèyàn wọ́n gbọ́ pé Àríṣe Oluomo tó ń pa pẹ̀lú yẹn gbàbẹ́ o nǹkan báyìí èèyàn ńlá ni wọn náà o ìyẹn lásán privilege yẹn lásán gan ó tó yàn ó yóò yàn ju oúnjẹ lọ kí ni mo wá fẹ́ dá Oluomo sí so mo wá wò pé Abacha èmi ò wá sọ́dọ̀ Sego mo wá gbọ́ tẹnu ẹni o
èmi ò lè folú ọmọ lẹ̀ láéláé àwọn pléyà tẹ́ bá dẹ̀ rà tẹ́ rà sọ́dọ̀ yín àwọn yẹn nìyẹn tẹ́ bá fẹ́ lọ ká máa lọ bí orin Alhaji Wasiu Ayinde tó bá fẹ́ máa lọ kó máa lọ àwọn inú ilé Oluomo ò lè da oró láyé àfi ẹni tó bá máa dà àfi tínú ilé ẹ̀ bá máa da oró lókù èmi ò àsì pẹ́sìnárì ṣe o èmi ò lè folú ọmọ lẹ̀ láéláé ẹ̀yin yòókù tẹ́ bá lọ pé ẹ fẹ́ máa lọ ẹ máa lọ lágbára Ọlọ́run president àwọn wò lọ́kàn yìí ó ti tẹ Oluomo lọ́wọ́ èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi ò lè folú ọmọ lẹ̀ ọmọ Oluomo tòdì kọ́ ní mi torí mi ìmọ̀ọ́mọ́ tí mo fẹ́ jẹ́ ìlú Ìbàdàn nígbà tí wọ́n bá gbọ́ pé mo folú ọmọ lẹ̀ o so èmi Ọlọ́run ọba kò ní jẹ́ ó bàjẹ́ mo wà 100% mo wà pẹ̀lú Oluomo Sọlúwàlá nàbẹ̀rẹ̀ kẹrẹ́